Aloye TV, ó wù ó dàgbà kò relẹ̀ mọ́. Subscribe and turn on the notification bell. Àwọn kan ti sáré wọ́n máa sáré kọjá Ọlọ́run o, wọ́n máa sáré kọjá torí ṣe. Nítorí òní o, wọ́n ti bọ̀ ọ̀la jẹ́, wọ́n ti gbàgbé pé òní ń bọ̀ wá dáná o. Má ṣe kánjú jọ Ọlọ́run lọ o, ìrìn àjò ẹ̀dá láyé ṣe bọ́ Ọlọ́run ló mọ̀. Ọ̀rẹ́ dúró d'Olúwa, òun nìkan ló lè ṣe o. Sùúrù lérè. Me
mà sáré kọjá Ọlọ́run o, wọ́n mà sáré kọjá torí ṣe. Nítorí òní o, wọ́n ti bọ̀ ọ̀la jẹ́, wọ́n ti gbàgbé pé òní ń bọ̀ wá dáná o. Àná o. Ọmọ ṣe bọ́mọ nígbẹ̀yìn ayé. Ọmọ ní wọlédè ní. Èdùmàrè fún mi ní tèmi. Ọmọ nígbẹ̀yìn ayé. Èdùmàrè fún mi ní tèmi. Báládì ò bá sí nílé. Ọmọ àjogún ẹ̀bù. Ọmọ. Èdùmàrè fún mi ní tèmi. Kí ló dé? Kí ló dé? Talk to me, bá mi sọ̀rọ̀, kí ló dé? Talk to me, kí ló dé? Sọ̀rọ̀. Òtítọ́ tí ó dájú ni pé Ṣé bọ́mọ má jẹ̀mú wípé nígbẹ̀yìn àyíká ayé. kankan kò ní láyé. Kò wọ́n sí mùsùlùmí ayé mi. Rárá. Ìlérí Ọlọ́run ni pé ibi kò ní bá wa. Àti ọ̀rọ̀ májẹ̀mú ẹ̀ ń bẹ lórí ayé wa. Wípé bí abiyamọ ṣe lè gbàgbé ọmọ rẹ̀, Ọlọ́run ò ní gbàgbé wa. Ìyá, ẹ ti gbàgbé ibi ọkọ̀ wá sí àtẹ́lẹwọ́ rẹ̀. Àti bí ọ̀rọ̀ ìyá ń bẹ fún wa. Wípé àwọn odi wa ó ń bẹ níwájú rẹ̀. Ìyá, take it easy, please. Please, Ṣẹ́gun. Take it easy. Please. It is well with us. It is well with us. Why? Please. Ọmọ. Okay. Èdùmàrè fún mi ní tèmi. Mr. and Mrs. Ṣé ìbejì lẹ fẹ́ ni àbí ẹyọ kan? Ẹ sọ̀rọ̀ ni. Ẹ wo dókítà, ìbejì ni a fẹ́, ọkùnrin kan àti obìnrin kan. Ok. Pẹ̀lú àyẹ̀wò tí a ṣe àti èyí tí a ṣe nísinsìnyí, ẹ̀yin méjèèjì ẹ ò ní pírọ́blẹ́mù kankan. Ọlọ́run fúnra rẹ̀ ló dá yín dúró láti fi yín dára òkú ní àkókò tí ó. Ọmọ. Ṣé bọ́mọ nígbẹ̀yìn ayé. Ọmọ ní wọlédè ní.
Mo ń jáde. And lọ síbo. Irú ìbéèrè kí ni ó ń bi mí yẹn? Ṣebí ní àti ọdún 7 sẹ́yìn, ariwo Ọlọ́run ṣe ni ó pa. Nínú ká mú oríṣiríṣi ọ̀nà tí àwọn ènìyàn sá láti sílẹ̀ fún wa. Ká mú ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀sà lóògùn. Ọkùnrin ni ìwọ, ilẹ̀ obìnrin kì í pẹ́ sùn. Ǹjẹ́ bí ọ̀rọ̀ bá rò sí ní ọjọ́ ìpọ́njú agbára wa ò tó nǹkan. Èmi mọ̀ dájú pé èròǹgbà ọkàn Ọlọ́run Olódùmarè fún ayé wa ó ní láti rí ọmọ àti ọmọ ọmọ wa lókè ìpè yìí. Dákẹ́. Ọ̀rọ̀ àkọ́sórí inú Bíbélì lásán ló máa fi ń ṣe orin kan ní gbogbo ìgbà. Ṣebí ẹni tí ó bá ran ara rẹ̀ lọ́wọ́ ni òòṣà òkè ràn lọ́wọ́ nínú ọgbọ́n Yorùbá. Ọmọ ṣe bọ́mọ nígbẹ̀yìn ayé. Ọmọ ní wọlédè ní. Èdùmàrè fún mi ní tèmi. How are you? Ọmọ nígbẹ̀yìn ayé. Èdùmàrè fún mi ní tèmi. Ọ̀rẹ́, mo mọ nǹkan tó ń rò. Àtúnṣe wà. Àwọn kan ti sáré sáré, wọ́n máa sáré kọjá Ọlọ́run o, wọ́n máa sáré kọjá torí ṣe. Nítorí òní o, wọ́n ti bọ̀ ọ̀la jẹ́, wọ́n ti gbàgbé pé ní ń bọ̀ wá dáná o. Arábìnrin, ọ̀gán dá lórí, rọmi sínú ọlọ́ràn ní rọmi ọ̀ràn sí gbòòrò. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ jẹ́lẹ̀ awọ alápà adíáfalápà níràwé ilé ọmọ amégún ẹja rúbọ nítorí ọmọ. Mọ̀jà làákálápà alápà òkú ọmọ ẹja. Èrò epo èrò ọ̀fà ẹ wá bá ní màrírí ọmọ, ẹ wá bá ní màrírí ọmọ o, ẹ wá bá ní màrírí ọmọ. Èrò epo èrò ọ̀fà ẹ wá bá ní màrírí ọmọ, ẹ wá bá ní màrírí ọmọ o, ẹ wá bá ní màrírí ọmọ.
èrò epo èrò ọ̀fà ẹ wá bá ní màrírìn ó sọmọkè ọ̀dà bá ọgbà lọ́ọ̀ mi ọgbà lọ́ọ̀ mi. sáré kọjá Ọlọ́run o wọ́n sáré kọjá torí ṣe. I'm fine. Okay. I want to go and. Very good guess. Mo la tún gamble lé o. Guess what? Okay. Okay. You must have prepared my delicious food on the table. No. What is okay. Mommy is around. No. But okay. What is now? Just close your eyes. That's what I will do. Close my eyes. We are getting to know when it's okay. Benny. Close your eyes and raise up your hand. Wow! 6 weeks pregnant? Yes. Ah! God, you are so good. Oh! 6 weeks. Yes. Ah! My Lord. Yeah! Mo ti wà ní. Má bọ̀ ọ̀dà. Má bá mi. Bá. Ìrọ̀lẹ́ pààyẹ o. Ọ̀lẹ́ ní kékeré irọ́. Ìyá àlè ní kò rí ọmọ mi. Ọ̀rọ̀ bá mi ní ká tó dé ní ìsìn àti délé fẹ́rẹ́ sùn. Kò sí problem fún yẹn. Ó máa tó dé ní ìsìn á máa dà mí láàmú pé ọ̀npá máa délé bí fọ́ọ̀kù tó dé náà. Kí ló ń ṣẹlẹ̀ o? Kí ló tún ṣẹlẹ̀ o? Oh, kí ló ṣẹlẹ̀? Okay, let me park there. Kí ló ṣẹlẹ̀? I'm coming, please. I'm coming. I'm going to park síbí. I'm coming. Sorry, kí ló ṣẹlẹ̀? Kí ló ń sọ̀rọ̀ yìí? Okay, no problem. Sorry. Oh, Jesus. Kí ló lè ṣẹlẹ̀ báyìí? Sorry dear. Boss, ó dàbí pé next month ní ìdìdì ìgbé náà. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? It's okay. Hello. Ṣé ká hospital àbí? Ìjà máa lọ sí hospital. Sorry, ẹja. I'm coming. Sorry. Dúró dè lérí kó má ní lọ láìṣẹ.
nínú ọ̀wọ́ ìkẹ́ ìfẹ́ tá a jọ ń dá bẹ́ẹ̀ ni ara ò fún mi. Ọkọ mi fi mí sílẹ̀ lógólòtó láìsí ara tàbí iye kan, kò sí níwájú tàbí lẹ́yìn. Ọ̀rọ̀ mi wá tìdí bọ̀dọ̀, ó di màálù tí ò ní rù tẹ́dú òkè ń bá lè ṣiṣẹ́. Lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ gbé mi dé ilé ìwòsàn tó ń padà lọ sílé ló ṣe alágbàpọ̀ ìjàmbá mọ́tò léyìí tó sì mú ẹ̀mí rẹ̀ lọ. gbàgbé bá wo kí èdò àṣà ti dá wa lóhùn. Atare èké díjẹ láàbọ̀ akọ́bá ń tògìdán. àṣẹ o bàbá ọ̀dà o a ó tètè máa lọ. ẹ ṣe. ẹ kí lè. ó tí tó ogún kínní ìtàn náà látàárọ̀ abó ní mò mìíràn ṣe ni. bàbá wo ìbéèrè kan ló ń gbé mi nínú. ìbéèrè. bẹ́ẹ̀ ni. bàbá ta ní fún mi lọ́mọ. abẹ́rẹ́ tó ti lálejò. pé bàbá rọmọ sani. Ọ̀rọ̀ yìí kò tètè yé èmi àti ọ̀rẹ́ mi lẹ́yìn ìwádìí ìtumọ̀ kí a má bàa wà nínú òkùnkùn ọ̀rọ̀. Bàbá fi yé wa wípé àwọn fi ẹ̀mí ra ẹ̀mí mi, wípé láì jẹ́ wípé ẹ̀mí bàbá rẹ̀ bá jẹ́ ètùtù nípa ìpapòdà kò ṣeé ṣe fún ọ láti wáyé. Ó dára láti dúró de àkókò Elédùmarè nítorí pé a ṣe ìlérí kan fún mi. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ pẹ̀lẹ́ arábìnrin, ẹ jókòó. Arábìnrin, a fi hàn mú ènìyàn wípé àdúrà ìránṣẹ́bìnrin rẹ ti gbà, yóò sì bí ọmọkùnrin kan. Ọmọbìnrin Olúwa yóò sì ní ayọ̀ àti inú dídùn. Ọ̀pọ̀ ènìyàn yóò sì yọ̀ pẹ̀lú ìbí rẹ̀. Àlàáfíà fún ọ. Ẹ ṣeun alàgbà. Arábìnrin, a ó máa gbàdúrà fún yín. Ọ̀rọ̀ Ọlọ́run yóò sì wá sí ìmúṣẹ láyé yín. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ní sùúrù dáadáa kí ayọ̀ yín kò lè bá yín kalẹ̀. Àlàáfíà fún yín. Ẹ ṣeun alàgbà. Ẹ gbọ́dọ̀ máa gbé ọmọ yìí wá sí ojúbọ lọ́dọọdún o, kẹ́ ẹ sì máa mú ẹ̀jẹ̀ wá. Àìjẹ́ bẹ́ẹ̀ àti rọ́wọ́ orí ọmọ yìí yóò dágbára káká o. Wọ́n pa ní dandan fún wa láti máa wá sí ojúbọ lọ́dọọdún kí a sì máa mú ọrẹ àti májẹ̀mú wa wá títí tó fi gbọ́njú, tó fi lè máa lọ síbẹ̀ fúnra rẹ̀ léyìí tí mo sì ti ń ṣe látẹ̀yìnwá.
ẹ̀mí ìtayà tọmọ. àṣẹ. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mú ẹ̀jẹ̀ yín wá lọ́dún yìí ẹ bọ́ bì kí n wúre fún yín. ìgbà yín yóò mọ lé sí o. àṣẹ. àwọn yóò ní pàdé. àṣẹ. àníkún owó. àṣẹ. àníkún ọmọ. àṣẹ. àníkún àlàáfíà. àṣẹ. èyí ẹsẹ̀ mi o. àṣẹ. nítorí pé o kọ̀ láti máa ṣe ló fa gbogbo wàhálà àti ìjákulẹ̀ fún ọ. àti àjálù ibi lójoojúmọ́ tí ìṣe rere kankan tí kò sì sí fún ayé mi. Pásítọ̀, ọmọ mi parí ọ̀rọ̀ wọn báyìí wípé ó gbọ́dọ̀ máa mú ọrẹ àti ẹ̀jẹ̀ lọ sí ojúbọ lọ́dọọdún. Pásítọ̀, wọ́n ní àìjẹ́ bẹ́ẹ̀ kò sí ìṣe rere kankan fún ayé mi. Ta ní sọ̀rọ̀ tí wọ́n sì mú ṣe nígbà tí Ọlọ́run alààyè sọ? Nínú ìwé Sámúẹ́lì kìíní orí 4 ni a ti ṣe àkọsílẹ̀ ogun ńlá kan tí ó wáyé láàrin Fílístínì àti Ísírẹ́lì. Àkọsílẹ̀ ogun ńlá yìí ló fẹ̀yìn Fíníásì àti Hófínì ti Gànà, èyí tó mú wọn di ẹni àkọlébọ̀ láìròtì. Ìròyìn búburú yìí ló dé tí gbọ́ gbajúgbajà alárinà láàrin ilé Ísírẹ́lì àti Ọlọ́run alààyè. Ní kété tó sì gbọ́ ìròyìn yìí ló mẹ́yìn lélẹ̀ nítorí wípé ó gbọ́ wípé a ti gbé àpótí ẹ̀rí Olúwa tí í ṣe ògo ilé Ísírẹ́lì lọ. Lákòókò yìí gan náà ìyàwó Fíníásì tó lóyún sínú ní kété tó gbọ́ nípa ìròyìn búburú yìí ìbí tẹ̀ ó sì bímọ. A pe orúkọ ọmọ náà ní Ikabodu, èyí tó túmọ̀ sí wípé ògo kò sí fún ilé Ísírẹ́lì mọ́. Pásítọ̀, ohun tẹ́ ẹ̀ ṣe àkàwé rẹ̀ fún mi ni wípé kò tí ì ṣe rere kankan fún ayé mi mọ́. Rárá o, rárá my brother, bí májẹ̀mú àtẹ̀yìnwá tí a mọ̀ sí ti àtijọ́ kò bá ní àbùkù kò ní sí ìwúlò fún májẹ̀mú titun. Kristi Jésù sì ni onígbọ̀wọ́ májẹ̀mú titun, èyí tí ṣe májẹ̀mú ayérayé. Ìtùnú, ọ̀nà àbáyọ sì ń bẹ fún ọ. Ọ̀nà àbáyọ? Nínú ìwé Kíróníkà kìíní orí 4 ẹsẹ̀ 9 sí 10 rẹ̀ ni a ti ṣe àkọsílẹ̀ ìbí arákùnrin kan tí ìyá rẹ̀ bí nínú ìbànújẹ́. Nítorí ipò tí ìyá rẹ̀ bí sí ni a fi sọ orúkọ rẹ̀. Ipò àná yìí tí í ṣe ìbànújẹ́ náà ló sì ń bá yí ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Ṣùgbọ́n ọjọ́ ayọ̀ kan, ọjọ́ mọ́nìgbàgbé kan tí arákùnrin yìí tó fi gbogbo ọkàn rẹ̀ ṣe ìmúṣẹ ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 3
ní fífaraya láti ké pe orúkọ Olúwa wípé kì bá jẹ́ yí ìpín òun padà, kó yí i kúrò nínú ìbànújẹ́, kó yí i kúrò nínú ẹ̀gàn, kó sì fi ògo náà dáhùn lọ́lá. Igbe rẹ̀ fún Ọlọ́run alààyè lọ. Lọ́jọ́ náà gan ni Olúwa dìde. Ó dìde nínú ọlá ńlá rẹ̀, ó sì pàṣẹ wípé kí a ṣí ilẹ̀kùn ògo dípò ẹ̀gàn, ká ṣí ilẹ̀kùn ẹwà àti ìbùkún. Àwọn ẹmẹ̀wà ògo sì tọ̀ ayé rẹ̀ wá. Ọ̀nà àbáyọ sì wà. Ẹ má ṣe bí aláìgbàgbọ́. Nígbà kan rí ẹ ò mọ Ọlọ́run, ṣùgbọ́n nígbà tí ẹ ti mọ Ọlọ́run yìí, ẹ ní àṣẹ láti fi gbogbo ìgboyà béèrè ohun tí ẹ̀tọ́ tí náà lọ́dọ̀ Ọlọ́run. Bí ó ti wù kí àná kó sọ̀rọ̀ lórí ayé yín tó, dandan ni wípé kí ọ̀la yín kó mú ẹ̀yìn ológun dání. Ṣùgbọ́n a nílò láti képe orúkọ Olúwa. A nílò láti képe ní fífaraya níwájú rẹ̀. A ó sì rí àlàáfíà tó. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù Kristi, Ọlọ́run tí ó pọ̀ ní ogun agbára, ìwọ tí ó lé ní ogun tó sì lè ṣe ohun tí ẹ̀dá kò lè ṣe. O ní àṣẹ láti yí ìpín ẹ̀dá padà sí rere lójijì. Tí o bá lè ṣe ní àtijọ́, o lè ṣe nísinsìnyí pẹ̀lú. Mo ké pè ọ́ nítorí àyànfẹ́ rẹ, ìtùnú, wípé gbogbo oró tí àná ti ṣe lórí ayé rẹ̀, pé kí o lè dìde láti yí ìpín rẹ̀ padà sí rere. Kó yí ibi kúrò nínú ayé rẹ̀, kó yí ẹ̀gàn kúrò Olúwa, kó yí ìbànújẹ́ kúrò Jésù, kó sì mú ògo tó ayé rẹ̀ wá. Jésù dìde, alágbára nínú àwọn ọ̀run dìde, dìde láti ṣe ìrànlọ́wọ́ fún ọkàn wa, dìde láti gbèjà arákùnrin yìí jà lórúkọ Jésù Kristi. Sáré kọjá Ọlọ́run o, wọ́n máa sáré kọjá torí ṣe. Nítorí òní o, wọ́n ti bọ̀ ọ̀la jẹ́, wọ́n ti gbàgbé pé òní ń bọ̀ wá dáná o. Àná o. Àmì o. Má ṣe kánjú jọ Ọlọ́run lọ o. Ìrìn àjò ẹ̀dá láyé ṣe bọ́ Ọlọ́run ló mọ̀. Ọ̀rẹ́ dúró d'Olúwa, òun nìkan ló lè ṣe o. Sùúrù lérè. Àmì o. Àmì o.
èṣù ò ní fún ọ lọ́kàn kó má gbà lọ́nà mìíràn ọmọ má ṣe bọ̀lá jẹ́ nítorí òní o sùúrù lérè. Aloye TV ó wù ó dàgbà kò relẹ̀ mọ́.